tu sasanobi wa tu sasanobi ye waya wa wese meno oluwa ti wa oya Eguasa ni mo se waya wa to whatever is black Osaba Osawese so now Agbori let's go.
Ṣòkòtò yìí wọn náà mọ̀ mi má yá fẹ́fẹ́fẹ́. Nìrí ló wá kèdìrí sí. Kátékáté ìrí ó ètò ẹni yá fẹ́fẹ́fẹ́. Kéèké nu wà ní níláyé. Ẹ̀dọ́ sàtì ló yẹ kó àṣàwé tọ́ka fún wa gbé. Wà yá tọ̀. Policy Mutia Foundation. Ìyá tí mi àmì àwẹ̀. Ọ̀tẹ́ wẹ́gẹ́ yìí nàbí. Jeffrey West, omi pátó ni mo sè. Wàhálà mà ní ọmọ mi ayẹyẹ. Ọba fún wa gbé. Àbẹ̀rẹ̀ àrùn ẹ̀ mọ́ bá kárù. Bàtà sí òkèlè. Ẹ̀dẹ́gà mú tẹ́tẹ́gà pé. Kàgbọ́dẹ̀ fò. Àbẹ̀rẹ̀ àrùn ẹ̀ mọ́ bá kárù. Bàtà sí òkèlè. Ẹ̀dẹ́gà mú tẹ́tẹ́gà pé. Kàgbọ́dẹ̀ fò. Ee kàgbọ́dẹ̀ fò. Ee kàgbọ́dẹ̀ fò. Kàgbọ́dẹ̀ fò ni rẹ̀. Ee kàgbọ́dẹ̀ fò. Kàgbọ́dẹ̀ fò. Ee kàgbọ́dẹ̀ fò. Tẹ́bi tẹ́lẹ̀ yóò. Ee kàgbọ́dẹ̀ fò. Amẹ́ríkà mú wẹ̀sẹ̀. Ee kàgbọ́dẹ̀ fò. Ọ̀gbun mẹ́ta yàrá náà kọ́. Ee kàgbọ́dẹ̀ fò. Ìlú ẹ̀kọ́ yìí lẹ́kẹ̀ẹ́ pépé o. Ee kàgbọ́dẹ̀ fò. Ọ̀gbun mẹ́ta yàrá náà kọ́. Ee kàgbọ́dẹ̀ fò. Ìwọ̀n yẹn ní ìgbàgbé mi mọ̀. Ee kàgbọ́dẹ̀ fò. Àgbẹ̀dẹ̀ fò yìí rẹ̀. Ee kàgbọ́dẹ̀ fò. Àgbẹ̀dẹ̀ fò. Ibù. Ìyá tó rẹ̀ ni mọ̀sẹ̀mọ̀sẹ̀. Ìyá tó rẹ̀ yà ní rí sí. Jẹ́bi ìyá tó rẹ̀ yà ní ló wá. Omi ẹ̀kọ́ àṣàmù wá tó. Ọ̀ẹ̀dùn wáyà gbà lọ rí sí ni. Mẹ̀wẹ́ tọ́ra sùn wá bọ̀. Ọ̀ẹ̀dùn wáyà gbà lọ rí sí o. Mẹ̀wẹ́ tọ́ra sùn wá bọ̀. Àwọn ṣe. Wáyà àwọn ṣègbè. Wáyà àwọn ṣègbè. Wáyà àwọn ṣègbè. Ìyá tó bẹ̀rẹ̀ ni ló wá. Wáyà àwọn ṣègbè. Yóò gbẹ nílé náà lò. Wáyà àwọn ṣègbè. Wáyà àwọn ṣò. Wáyà àwọn ṣègbè. Policy Mutia Foundation. Wáyà àwọn ṣègbè. Wáyà ṣò. Wáyà àwọn ṣègbè. Jẹ́sí mẹ́rin lórí máa dé. Wáyà àwọn ṣègbè. Ọ̀sẹ̀ ni màá gbà ń yàwó. Wáyà àwọn ṣègbè. Wáyà àwọn ṣègbè rẹ̀. Wáyà àwọn ṣègbè. Orí ẹ̀sìn jẹ̀gbọ́n ẹ̀sàgbó náà mú wà tó. Wáyà àwọn ṣègbè. Azuzu. Ìdọ̀jọ́ máa wà o. Ìjẹ́ tó bẹ̀ bò ó. Adédọ̀rọ̀ èdè. Ìdọ̀jọ́ máa wò ó.
Go,
kálukó bàbí òwe lókè ó sàkí olúwa mẹ́mẹ́ ilé ṣètò pé àní kálukó bàbí òwe lókè ó sàkí olúwa mẹ́mẹ́ ilé ṣètò tó. ilé kájí ní Ìbàdàn bàbí òwe lókè ó sàkí olúwa mẹ́mẹ́ ilé ṣètò pé àní kálukó bàbí òwe lókè ó sàkí olúwa mẹ́mẹ́ ilé ṣètò tó. òkìlẹ̀ òkì má dé ó fẹ́ ká mi ọlọ́wọ́ o ọ̀sẹ̀ dágbà sí o ìyá mi ò wá ní. a ní èèyàn tí ojú wa a ní èèyàn tí ojú wa máa wà o a ní èèyàn tí ojú ẹ̀fọ́ a ní èèyàn tí ojú ẹ̀fọ́ máa wà o ọ̀sẹ̀ dágbà sí wa ọ̀dọ́ yẹn lẹ́nu wa lẹ́kọ̀ọ́ wa a ní ọ̀sẹ̀ musẹ́ o a ní ọ̀sẹ̀ bí kọ́rin o ọmọ amákùn orí a ní èèyàn ọ̀sẹ̀ ẹ̀wọ̀n àtà ọmọ amárí ó dá o a ní èèyàn ọ̀sẹ̀ kọ́rin ọmọ mẹ́sùsẹ́ a ní èèyàn ọ̀sẹ̀ màtà ọmọ amárí ó dá o a ní èèyàn ọ̀sẹ̀ kọ́rin ilé kálógó tàbí òwe lókè ọmọ ọ̀nà sòsókè náà ẹ̀dí ayàgbẹ̀ òkà ọmọ àwùná o ọmọ rẹ̀ àríwọ̀ wa ọmọ àwùná o ọmọ rẹ̀ àríwọ̀ wa ìgòdà o òdà o náà mọ̀dé ìgòdà o òdà o náà mọ̀dé àkàkọ̀ fún ọmọ náà àríwọ̀ wa kábíyè ní ìṣàjọ ọmọ tọ́ o sókò àwọn ọmọ bíẹ́ sókò àwọn ẹ̀rọ mọ́ àkàkọ̀ fún ọmọ náà àríwọ̀ wa kábíyè ní ìṣàjọ ọmọ tọ́ sókò àwọn ọmọ bíẹ́ sókò àwọn ẹ̀rọ mọ́ ilé kálukó tàbí lókè ó sàkí ojú wà mẹ́mẹ́ ilé ṣoṣo pé àní kálukó tàbí lókè ó sàkí ojú wà mẹ́mẹ́ ilé ìṣoṣo. ilé kálukó tàbí lókè ó sàkí ojú wà mẹ́mẹ́ ilé ṣoṣo pé àní kálukó tàbí lókè ó sàkí ojú wà mẹ́mẹ́ ilé ìṣoṣo. Ọmọ ìgò, alright, ọmọ ìgò yàgbé, ọmọ ìgò, ó ṣe mọ̀ o. Ọmọ ìgò yàgbé, ọmọ ìgò. Àwa ló bá sẹ́. Ọmọ ìgò yàgbé, ọmọ ìgò. Ó ṣe mọ̀ o. Ọmọ ìgò yàgbé, ọmọ ìgò. Lójú yàgbé. Ọmọ ìgò yàgbé, lójú yàgbé. Lójú yàgbé. Ọmọ ìgò yàgbé, ọmọ ìgò. Lójú yàgbé. Ọmọ ìgò yàgbé, ọmọ ìgò. Lójú yàgbé. Ọmọ ìgò yàgbé.
Greetings, ladies and gentlemen. My name is Ehis. I'm a film producer, film director, musical shooting, whatever concerning entertainment. If you want to do a marriage, you can call on us. We are there for you. And I'm the owner of Ehis TV on YouTube. The reason why I came to do this interview today is that I came up with an idea with a new platform showcasing your talent, because we have a lot of talent in Edo State and they are being hidden because of no help, no support, no finance. We are the ones doing our things on our own. They are all indoor. So I came up with this idea showcasing your talent for our people in that sphere, for them to know that we have a lot of talent in there, in Edo State, for them to know that we have raw talent. So I decided to come up with this new platform, showcase your talent, and bring out people, some young artists to come and perform. And when they perform, I pay the instrumentalist, I pay the engineer who came to record the sound, so that you will hear good sound and feel the good music. And the issue is this platform involves money, and the issue involves money because whatever artist that came to perform, I paid the instrumentalist, I paid the engineer for the sound. Me alone cannot do this. That's why I'm calling the general public, lover of music, my Edo people, please, we need your support, we need your help, we need your promo, because I know with this, Edo music is going far. Please, you cannot support financially. When you see the job, please, you can also share the job. We just started this thing in Benin now. From Benin, we can still go to Ishan. From Isan, we go to Auchi. Just like that. The platform is for Edo State artists. Please, you will see my account number on your screen. Please, nothing is too big, nothing is too small. Please support this project, support this platform. And if you want to do advert for your business, you want to do advert in whatever you do, in your activities, like you want to do birthday, you want to do the advert, you want the artist to use you to sing on the platform, call on us. My number is on the screen. Call on us, write me on WhatsApp. Or you want to do marriage, you want them to talk about the event in the platform, we are there for you to do whatever you want us to do. We need support and we want you to be our sponsor. Please, as you do, we know God will richly. Emi ya be amane uwezie egbogo no keke na bari emi yoto be ne COVID-19 na ya be nu da mana na uyoto. My brother, emi ya ga lo gogbe. Agodun omo. My dear brother. Ya we me ho ya we kube sun ne ya. Ki usa we si iwani wa ke oga wa fere. Oho la mi we worry kuba ido ba we wani. Eya. De manu we. Ana okuse. Iyan no anu igo iyan no. E boy na amana boss ese na ya do vesi ga bi hu nan e yo pe COVID-19 ga re doguno o ya COVID-19 wo mi yeri ogo o ya ime mi a ko sa ba so lo mu dia wa we o de na e de na ba bo na gbe o wa ma bu e o ni ba gbe ku e ga bi ima jo won ri be de na me we mo de ba bo na gbe e pa de mo o we coronavirus ida ya bugo ya wo kawo okay o ibuja e ka do pina bu be ma o maka ame wado ame da wa agbe be gbo wo kave e je wo kave ame gbeya egbe ame gbeya idu ame gbeya e mesija ame gbe no ni gbo di bete e mi ti ma bugo be iya wo gba be ẹ̀yin ya tó tẹ́ yìí èmi ti máa mú irọ́ mẹ́ o ìyá
Lare, we no wa ko genu we na gi mane kakos, Mario. Mane kakos, ugbe awe pe be lo maka mi ma. Ko gbe anani ma gbo ese, data me ni lewe, olowo kan, olegbewe. A o wa na pa no. O ma ko gbo ese se. O tene la ru ku ekwa na ka mi gege na na mu kalopi no ma me. Ku se, o ma ese veri o. Iya. We na gi mana the campus women. Ni rewo na abeja wewe no on service ya so kalopi business na we do amege pon wa wo no mo me wa fie iye to buye mo me se ya popo egbe na we ta lele o adu we do ya waro we na wa se wa ni de go lo yi ni kere no kwa no o mo pa ne gbi wo na wa fi o je ke mo wa ri e ugbo no pa odo na ye bo to ezi na tate boje my country people from Edo State, from Nigeria and all over the world. The best place where they rent better canopy, where rain not go beat you if rain dey fall. Original one, you know say original they pass original. Now table they look for, I've been a drum. For your event planner, renters, we plan out your party for you. If it serve, if now 100, 200 people you want invite, they go serve the food. Home delivery, then they do. Party delivery, then they do. If na music you need, renters get her. If na MC you need, renters get her. Anything where you need, where concern your party, renters get her. No forget her more. Make una waka go on rental service. We dey number 21, second circular road, before Sapler Road Junction. Now there you go see am. It's right and there on rental service. Now the best canopy service be that one for Edo State, Nigeria. Make we dey go. Pẹ̀gàlá bàbá yẹn ni o. Èdè ayé o.